Mo kí gbogbo ènìyàn tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Wòlíì Olúkúnlé Ayọ̀délé, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Wòlíì Djoy. Ṣùgbọ́n tí àwọn ènìyàn mi lórí social media, bí àwọn tí wọ́n wà ní YouTube channel mi, àwọn followers mi, wọ́n á máa pè mí ní bàbá ìràwọ̀ mi, àwọn kan á sì máa pè mí ní bàbá ìràwọ̀ ẹ̀dá. Ṣùgbọ́n orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí káàkiri gbogbo àgbáyé, òun ni Wòlíì Djoy. I am Reverend Prophet Olúkúnlé Ayọ̀délé. Ohun kan ni ìyè mi ṣí sí o láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, ṣùgbọ́n ṣáájú mo kí gbogbo ẹ̀yin followers mi, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè mí wípé spiritual insight program wa tí mo máa ń ṣe fún ti YouTube, mi ò fi bẹ́ẹ̀ ṣe bí kò ṣe wípé ọ̀rọ̀ mi ò jọ ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì lọ lórí Facebook ń sìn ọwọ́ dí ni. Báwa bá ní a kò ṣe, a jẹ́ wípé a gbé. Òun ni ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ìrere náà dẹ̀ jẹ́ ohun tó jẹ mí lógún. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ kékeré ìṣítí kékeré yìí tí mo fẹ́ jẹ́ kó yé àwa ènìyàn. Ìmọ̀ lọ o, ìmọ̀ pọ̀, ìmọ̀ dẹ́gùn, ìmọ̀ lọ títí. Mo máa ń gbọ́ táwa náà dẹ̀ tún kà á. Ó wà nínú Bíbélì. Ó ní lẹ́yìn ikú, ó ní ìdájọ́ ló kù. Al-Quran náà fẹsẹ̀ múlẹ̀ pé téèyàn bá ti kú, kò sí ohun mìíràn mọ́, ẹni tó kú ti kú. I'm a Christian, I'm a believer. Ṣùgbọ́n a wá ìmọ̀, a rí ìmọ̀, a sì ní ìmọ̀. Ṣùgbọ́n jẹ́ n sọ kinní kan fún ẹ. Tán bá ní kò sákúdàáyà, tá a bá wá ìmọ̀ dáadáa, ohun tó ń pè lákúdàáyà wà o. A sọ pé wòlíì ló ń sọ̀rọ̀ báyìí. Mi ò mind nǹkan tó fẹ́ sọ. Ṣùgbọ́n tó o bá wá ìmọ̀ dáadáa, ohun tó ń pè ní àkúdàáyà ó wà. Nítorí ẹ̀, Ọlọ́run yìí ó mọ̀ọ́mọ̀ fi àwọn ìrìn àjò kéékèèké kan ó fi dá èdè àwa ènìyàn rú síra wa. Ó sì fi jẹ́ kí ìmọ̀ wa kó jura wọn lọ. Ìdí nìyí tí ìmọ̀ wa yóò ṣe máa jura wọn lọ ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò. Alágbára lọ́lọ́run, kò fi ìdí agbára rẹ̀ hàn ẹ̀dá alààyè kankan, bẹ́ẹ̀ ni kò sì fi hàn ènìyàn kankan. Kódà gbogbo agbára àti ìmọ̀ àti èdè àti àwọn àṣírí tí àwọn ìṣẹ̀lẹ̀ kan fi ṣẹlẹ̀ nínú Bíbélì, èyí tí àwa tí à ń wá ìmọ̀ tí a sì ń rí, kò tíì sẹ́ni tó lè mọ̀ tán. Ẹni tó mọ̀ jù ní gbogbo àgbáyé kò lè mọ̀ tán. Ẹni tó tiẹ̀ tún nímọ̀ tó kọ́ ẹnìkan lẹ́kọ̀ọ́, ẹni tó kọ́ lẹ́kọ̀ọ́ á tún ti máa fi àwọn nǹkan kan jù lọ. Ohun tí à ń pè ní ìmọ̀ ni. Ṣùgbọ́n àwa wòlíì á ní kò sí ohun tó ń jẹ́ àkúdàáyà gẹ́gẹ́ bí Bíbélì. Àwọn àlùfáà, ìmáàmù, àwọn náà ní kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tó wá ìmọ̀ nínú wọn mọ̀ pé ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ó wà. Kí ló bí èyí ní òní? Ni wípé ẹnìkan pè mí láti ìlú ọba, láti ìlú òyìnbó. Nígbà tí ẹni pè mí, ẹni bá mi sọ ọ̀rọ̀ kan, a ti máa lọ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Wọ́n á ní kó gbé ìgbésẹ̀ kan, a ní kó ṣe àwọn nǹkan kan bí Ọlọ́run ti darí wọn. Ṣùgbọ́n láti ipasẹ̀ ìrìn àjò yìí, mo jẹ́ kó mọ̀, mo ní ṣé o nígbàgbọ́ pé nǹkan tó ń pè lákúdàáyà wà? Ó ní kò sí, pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ta fi kọ́ àwọn, mo ní ó wà. Mo ní ṣùgbọ́n nígbà tó bá parí nǹkan tí mo ní kó ṣe, a mọ̀ pé nǹkan tó ń pè lákúdàáyà wà. Ẹ kíyèsí nǹkan kan, wọ́n á ní òkú kì í bá láyé rojọ́. Ẹ jẹ́ ká fi èdìdì dì í bí ọ̀rọ̀ Jòhánù. A ní mo fi èdìdì dì í. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká fi èdìdì dì í. Tòótọ́ náà ní òkú kì í bá láyé rojọ́. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ mọ̀ wípé òkú a máa gbé òkú ẹlòmíràn ọ̀run sàárè?
ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹlòmíràn á kú á sì tún máa tẹ̀síwájú nínú iṣẹ́ ibi rẹ̀ èyí tó ti ṣe. Èyí tán ní pé kò sí àkúdàáyá tòótọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ nínú àwọn ìwé kan wọ́n jẹ́ ká mọ̀ pé ẹ̀mí òkùnkùn ni ẹni tí a bá rí tí ó bá ti kú. Ṣùgbọ́n nígbà tí a tún ní ìmọ̀ sí a mọ̀ wípé àwọn ènìyàn kan wà, ìṣẹ̀dá kan wà tí wọ́n ń kú tí wọ́n tún padà gbé ìgbé ayé tí kì í ṣe pé ẹ̀mí nǹkan ló gbé wọn wọ̀ ṣùgbọ́n tó jẹ́ ẹ̀mí ara wọn gangan ló tún ṣì ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n ti di abara méjì, wọn kì í ṣe ènìyàn bíi tiwa mọ́ ṣùgbọ́n ẹ̀mí wọn yẹn ó ṣì ń ṣiṣẹ́ nínú wọn ṣùgbọ́n wọ́n kàn ti di abara méjì ni. Jẹ́ n wá sọ àṣírí fún ọ, òun ló wá bá ìwọ náà ní gbogbo ibi tó wà. O gbúdọ̀ mọ ìràwọ̀ rẹ dáadáa, àwọn ohun tó jẹ́ ìwọ̀ ìràwọ̀ rẹ, àwọn ohun tó yẹ kó máa ṣe, àwọn ohun tí kò yẹ kó ṣe, nítorí eléyìí máa nípa nínú ìrìn àjò ayé ẹ̀. Máa gbọ́, ẹlòmíràn wà ní Nàìjíríà ó ń ṣe sub 6 gig lọ́sẹ̀, ẹlòmíràn wà ní òyìnbó tí ò bá ti rí free data tàbí kó lo wifi free one, kó lo internet free, kò lè dára data bundle, kò lè dára data bundle. Ìgbé ayé ẹlòmíì tí ò dé ìlú òyìnbó rí ó ní ìtumọ̀ jẹ́ ẹlòmíì tó ti lo ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ìlú òyìnbó lọ. Ọ̀rọ̀ ìràwọ̀ ni o. Ọ̀rọ̀ ìràwọ̀ náà tí mò ń sọ òun ló bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́nu àkúdàáyá wa o. Ọ̀rọ̀ ìràwọ̀ yìí ni ẹlòmíràn wà o kò rí ìràwọ̀ rẹ̀ lò, ayé ṣẹ́ nìkan ṣùgbọ́n nígbà tó bá kú tí ẹ̀mí yẹn bá jáde, ẹ̀mí yẹn á rí ogbón tó ṣẹlẹ̀ kedere, á wá kábàámọ̀, á wá wò kí lòun tún lè ṣe láti ṣe ìmúṣẹ nínú àwọn nǹkan tó yẹ kóun wá ṣe láyé tóun tí ì ṣe kóun tó máa lọ, kóun tó padà lọ pátápátá. Ọ̀rọ̀ yìí máa jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí, èmi wòlíì Olúkúnlé ọmọ Ayọ̀délé, mi ò kí ń sọ ohun tí ń bá mọ̀ kí n dẹ̀ tó sọ nǹkan mo ti rí dáadáa. So fún ìdí èyí ẹ jẹ́ ká lọ kíyèsí dáradára o, kí á kíyèsí ìràwọ̀ wa kí olúkálùkù ó sì mọ ìràwọ̀ rẹ̀, kí olúkálùkù ó dẹ̀ kíyèsí ìgbé ayé rẹ̀ lórúkọ Jésù. Lágbára Ọlọ́run ní gbogbo ibikíbi tó bá wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àánú Ọlọ́run kó lọ wá orí o. Gbogbo agbára àkúdàáyá tó ń bẹ gbé ìgbé ayé rẹ̀, gbogbo agbára náà lónìí Ọlọ́run kó lọ bàjẹ́. Gbogbo agbára àkúdàáyá tó ń fogun jà ọ́ lórúkọ Jésù lónìí Ọlọ́run kó lọ pa wọ́n lẹ́nu mọ́. Ó yá Ọlọ́run kó pa wọ́n lẹ́nu mọ́. Ó yá k'Ọlọ́run kó mọ débi ìsinmi ayọ̀. Gbogbo ayé rẹ kó lọ fara hàn. Ìwọ tó wà ní ìlú ọba yẹn tí ò tí ì rí nǹkan kan ṣe ṣùgbọ́n tí wọ́n ti fi ẹ̀mí ènìyàn kan rúbọ nítorí rẹ̀, tí wọ́n wá gbé ẹ̀mí ẹni náà tí wọ́n wá ran tẹ̀lé ọ tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ kiri, èyí tí àwọn olóyìnbó ń pè ní monitoring spirits. Gbogbo ẹ̀mí náà ó yá iná kó jó wọn run lénìí. Ó yá kó bẹ̀rẹ̀ sí ní rí ṣe, kó bẹ̀rẹ̀ sí ní rọ́wọ́ yọ. Ìwọ tó lówó lọ́wọ́ yẹn ṣùgbọ́n tó jẹ́ pé wàhálà kìíní tàbí èkejì ló ń bá kiri tó ò tiẹ̀ gbádùn ayé rẹ̀, ó yá Ọlọ́run kó lọ fi ọlọ́kàn balẹ̀ kó lọ gbádùn ayé rẹ̀, ògo rẹ̀ kó lọ fara hàn. Àṣẹ Ọlọ́run kó gun Jésù Olúwa wa. Àmín. Mo tún sọ fún wa bákan náà sí ẹ jẹ́ ká mọ Ọlọ́run, ẹ jẹ́ ká sì gbìyànjú ká ní ìmọ̀ ṣùgbọ́n kò sí ìmọ̀ tó lè ní o, kò sí òye tó lè ní tí o ò bá súnmọ́ Ọlọ́run kò sì ní ìmọ̀ Ọlọ́run pẹ̀lú, kò sì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Asán ni o, asán ni o, asán ni o. Lórúkọ Jésù ojú òní ti gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ènìyàn tó ń wò mí, ojú òní tí èèyàn ògo yẹn á farahàn kẹ́ lọ rógbòlò. Ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel wa Ìràwọ̀ Ẹ̀dá ní YouTube channel wa. Facebook mi ó ṣeé ṣe torí wípé kó má sí ààyè láti confirm friend request. Mo máa ń gbìyànjú àti máa delete láti máa add àwọn ẹlòmíràn ṣùgbọ́n mo ti ṣí page ní orúkọ kan náà tó bá gbìyànjú tó bá add tí mi ò bá lè
accept. Ẹ lọ, mo ti ṣí page kan ní ìsìn, Reverend Olúkúnlé Ayọ̀délé ní page yẹn. Facebook mi náà account mi Reverend Olúkúnlé Ayọ̀délé ni. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ, ẹ free láti pè mí sórí aago 08025435129 tàbí 08035457980 +2348025435129 +2348035457980. Nọ́mbà yìí tí mo pè padà yẹn tí mo pè gbẹ̀yìn +2348035457980. òun náà lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè, tẹ́ ẹ jẹ́ kí n tiẹ̀ tún tẹ́ ń dá mi láàmú kí n lè fi ààyè díẹ̀ sílẹ̀ láti wá sí online ká tún wá sọ̀rọ̀ díẹ̀. Mo appreciate call yín. Ẹ̀yin tẹ́ tún sọ pé bàbá ìràwọ̀ mi, kò ń ṣe pé àwa tá à ń pè yín nìkan. Nínú àwọn nǹkan díẹ̀díẹ̀ tẹ́ ń tú jáde fún wa, ẹ jẹ́ ká gbìyànjú ẹ fààyè lẹ̀ fún àwọn tí wọ́n láǹfààní kán lè gbọ́ yín, káwọn náà tún lè máa pè yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà bákan náà tẹ́ ẹ sọ fún mi wípé kí n lọ ṣe sub, pé kò ń ṣe sub ló ń ṣe mí. Mo ní sub lórí fóònù, kódà mo ní sub dáadáa lórí fóònù, ṣùgbọ́n mo dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn. Èmi náà ò ní gbàgbé nínú àdúrà. Mo dẹ̀ fi àkókò yìí sọ fún wa, mo máa wọ ilé májẹ̀mú tí mo máa ń wọ̀ ní ẹ̀ẹ̀kan lọ́dún, èyí tí a máa ń pè ní Biraka. Biraka 2020 is here, starting from August 3rd to August 9. Ẹ jẹ́ ká fi ẹ̀bẹ̀ àti àdúrà wa ká fi ránṣẹ́. Gbogbo ẹ̀yin náà tẹ́ máa ń request fún iṣẹ́ mi, ẹ mọ̀ pé iṣẹ́ tí mo máa ń ṣe nínú yàrá májẹ̀mú yìí táwọn kan ń pè ní temple, ẹ mọ̀ pé kò kí ń pọ̀ o. Ẹ dẹ̀ mọ̀ mí, tó bá tán bá sì request fún ọba tí mo ní, kò sí mọ́ náà nìyẹn, oore ọ̀fẹ́ ni. Àwa tá fẹ́ request fún àwọn iṣẹ́ wa, ọṣẹ ni, àwọn nǹkan tá à ń ṣe, omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá ti mọṣẹ́ yẹn, tá lè ṣe ká máa ní ìṣẹ́ lọ́dọọdún. Mi ì fẹ́ ṣe anybody o, first come first serve. Ẹ mọ̀ wípé ibi tí strength mi bá dé ni, àti iye tí wọ́n bá fún mi ṣe àti iye tí wọ́n bá fún mi ṣe, ó ti yé àwọn tó yé. So àwa náà ta nílò ẹ̀bẹ̀ àti àdúrà, ẹ fi ránṣẹ́. Àwa náà tẹ́ fẹ́ jẹ́ ká fi àìjẹ àti àìmu ọjọ́ 7 jókòó pẹ̀lú àwọn Levites fi ṣàdúrà fún yín, ẹ pè wá. Ẹ ti mọ bá ṣe ń ṣe ìjókòó àdúrà yín, ẹ jẹ́ ká mọ̀. Bless you. Shalom, shalom.